Agoro, ọkùnrin tó ga jù lórílẹ̀‐èdè yìí jáde láyé. Afeez Agoro Ọládìméjì, ọkùnrin tí wọ́n gbà pé òun ló ga jù nílẹ̀ Nàìjíríà pẹ̀lú ẹsẹ̀ bàtà 7.4 ti jáde láyé lẹ́ni ọdún 48 lẹ́yìn àìsàn ráńpẹ́. Ọkùnrin gígùn gbọ̀gbọ̀ràn tó tún máa ń ṣeré tíátà àti ètò lórí ẹ̀rọ tẹlifíṣàn ọ̀hún kí ayé pé ó dìgbò ṣe lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 19 oṣù kẹfà ọdún yìí nílé ẹ̀ tó wà lágbègbè Akọ́kà nípínlẹ̀ Èkó. Lásìkò tọkùnrin náà sọ pé àwọn ibì kan ń dùn òun nínú ara ni wọ́n sáré gbé dìgbàdìgbà lọ sílé ìwòsàn lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ tó sì padà gbabẹ̀ fi ayé sílẹ̀. Ìgbà ìkẹyìn táwọn èèyàn ti gbúrò ọkùnrin yìí lórí ẹ̀rọ ayélujára ní ọjọ́ 28 oṣù karùn-ún ọdún yìí tó kọ ọ̀rọ̀ ìdúpẹ́ sórí òpó ayélujára Facebook rẹ̀ lẹ́yìn tí ara ẹ̀ balẹ̀ látàrí iṣẹ́ abẹ ibi egungun itan ẹ̀ tó ṣe. Ó ní iṣẹ́ abẹ náà yọrí sí rere àti pé ìtọ́jú níwọ̀nba ló kù. Ṣáájú ìgbà náà ni ọkùnrin yìí ti rawọ́ ẹ̀bẹ̀ sáwọn èèyàn láti jọ̀ọ́ ràn òun lọ́wọ́ láti ṣiṣẹ́ abẹ ibi egungun ìgbáròkó tó ń yọ òun lẹ́nu. Nínú ọ̀rọ̀ ẹ̀, ọ̀gbẹ́ni Ṣẹ́gun Adésànyà tí í ṣe alága àdúgbò Akọ́kà tí olóògbé ń gbé fi ìṣẹ̀lẹ̀ ìpapòdà rẹ̀ múlẹ̀. Ó ṣàpèjúwe rẹ̀ bí ẹni tó lọ́jọ́ iwájú dáadáa ṣùgbọ́n tí ikú dá ẹ̀mí ẹ̀ légbodò. Ó ní agbègbè Community Road ni Afeez Agoro ń gbé. Ó sì bà wá lọ́kàn jẹ́ láti pàdánù ọkùnrin tó ní ọjọ́ iwájú tó sunwọ̀n bẹ́ẹ̀, kí Ọlọ́run fún ẹ̀mí ẹ̀ nísinmi. Gbogbo àwọn èèyàn agbègbè Akọ́kà àti Bàrígà ni wọ́n ń ṣèdárò olóògbé yìí, bẹ́ẹ̀ làwọn èèyàn lórí ayélujára náà bara jẹ́ lórí ikú ọkùnrin ọ̀hún. Wọ́n ní ó ti pẹ́ tí ọkùnrin náà ti ń ké gbàjarè pé káwọn èèyàn ràn òun lọ́wọ́ lórí àìlera òun, ṣùgbọ́n tí wọn kò yà sí títí tó fi ayé sílẹ̀. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.